ìjì tí máa ń jà láyé tí bàtẹ ní jẹ́ ìtàn pè ní ìjì ní problem kì í ṣe gbogbo ìjì tààtìlẹ̀ àríkọ̀lẹ́tìlẹ̀ hayat ló fẹ́ báyé èèyàn jẹ́ atẹ́gùn mi fẹ́ lóòótọ́ ó fẹ́ nǹkan sí ọ lójú ó là ọ mọ́lẹ̀ ó ṣí páànù ilé rẹ ó fẹ́ da ògiri ibi kan wó nínú ilé rẹ kì í ṣe gbogbo atẹ́gùn jì ni ó wá ba nǹkan jẹ́. ìmí. bàdúrà yá ti lè tẹ̀sí fi tọ́rí kì. ìmí inú àwọn atẹ́gùn jì yá ti lè tẹ̀sí fi tọ́rí ó wá bọ̀ gba ojú ọ̀nà ni wá bọ̀ kílẹ̀ ojú ọ̀nà. bismillahirrahmanirrahim wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahumul jahiluna qalu salama zumrati ali wa nafsi laki min duni limirahi zumrati anti muradi fi sabahi wal masahi anti qad ahsanti sunya lituraduna lanahi أنت فخري في الأنام في أمامي ووراهي لك دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بديع دياه فضله ولعن منه لك من دون انتهاه واغفرن لأبواجيا يوسف رب البهاه ثم ديكو فاعف عنه خالقي رب السماء صلي سلم على النبي محمد وآله آل الهداية وصحبه الطيبين وآله آل الهداية وصحبه الطيبين ولي الله تنجسه شولا بيبو إيشولا Adama Allahu ayatahu jẹ́ ká rí bàbá pẹ́ wòlé Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Làbíbù Ìṣọ̀lá Adama Allahu ayatahu jẹ́ ká rí bàbá pẹ́. Adájìnà tí ń yé ènìyàn tó bá ti dògbò ayé. Bye.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين ووارثي الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وأصحابه وسلم آمين مولاي صل وسلم وسلم دائما أبدا أبدا على حبيبك خير لخالق كلهم مولاي صل وسلم دائما أبدا أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا أبدا مولاي صل وسلم دائما أبدا أبدا على حبيبك خير لخالق كل من مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد أشرف الأعراب العرب والعجم محمد خير من يمشي على قدم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم فاق النبيين في خالق خالق وفي خلق ولم يدان فيه علم ولا كرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وما بلغ العلم فيه أنه بشر وما بلغ العلم فيه أنه بشر وأنه خير خالق الله كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم إمام مدرسة تنزل عالمها إمام مدرسة تنزل عالمها ولا قرأ كتبا منها ولا كتب مولاي صل وسلم دائما أبدا محمد على حبيبك خير الخلق كلهم ولا تزودت قبل الموت موتنا فلة ولا تزودت قبل الموت موتنا فلة ولم أصلي سوى فريدي ولم أسمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد رسول الله رسول الله رسول الله رسول الله رسول الله رسول الله محمد أشرف الأعراب العرب والعجم محمد خير ما يمشي على قدم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ẹ̀rí adájọ́ ọjọ́ pé báyìí الحمد لله last year mi rí bi wá this year mo wá a máa ran sánmọ́ ni. محمد أشرف العرب والعجم محمد خير ما يمشي على قدم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ìmọ̀dìbò yìí èèyàn rẹ̀
dùn mọ́ mi ju kí n rówó gan lọ kọ́sùn wọn kí gbogbo bọ́ọ̀dì yóò padà wọlé jọ. máa di ìbò yìí. èèyàn rere máa di ìbò yìí 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 èèyàn rere máa di ìbò yìí. àwọn àdìsílù kó tó di pé ó wéèsì. ayakumullah. you waste ara ẹ kó tó waste. Waste yourself before you waste. akramakumullah. ogun wa tó wọn bí pátálá dé pẹ kò sí bá a ṣe lè pẹ́ láyé tó a wọlé sùn náà ní ọ̀tá bá wọlé sùn ìtara rẹ bá ṣe fáwọn èèyàn láti fi débi tán lọ òun ni wọ́n fún lẹ́sàn rẹ̀ mádìbò fún mi lówó tó pọ̀ last year pé kí n rí ibi wá ìjọ yẹn ni ìbànújẹ́ kan sọ̀ sí wa ìbànújẹ́ ńláńlá bákan lágbàá jìtà náà Sheikh Abdullahi Yusuf Abubakar rahimahullah. ìjọ ni wọ́n wọlé sùn. كأن لم يكن بين الهجون إلى الصفا عنيس ولم يسمن فيما كتا سامر bí ẹni pé ọ̀run fẹ́ jábọ́lẹ̀ abáàzí ń ṣe náwó tí wọ́n lọ ní àyè mo wá ń dá ọ̀rọ̀ pé wo ni kí n ṣe ń bẹ̀ tí ká wá mi ti níbi irú òní yìí ni mi ò sì fẹ́ disappoint àfa àmọ́ dìbò wọn á ní ọ̀nà kúlẹ̀ ẹ máa ṣe àwa náà ń bọ̀ ẹ máa ṣe lọ gbogbo ọmọ sùnmùrà ẹ máa mọ̀ níbi àwọn ọmọ wa kìf ìṣẹ̀lẹ̀ lẹ́tì máa mọ̀ pé eléyìí ẹ̀jẹ̀ sùnmùrà náà fi bí kó yẹ pé láti àárọ̀ àti ìdè àṣẹ dennis tó kù sẹ́jú kan tí ó parí jálísà làáfà ọmọ kéwù sùnmùrà bá dé nínú òtún dùn yóò tún máa fagbádá ni yóò tún máa náwó kò ní jọ kó tẹ wọ́n tẹ̀ ti dọ̀ yá ọ̀kọ́ọ̀tù rẹ̀ kódà àwọn èèyàn ti lọ àwọn tó fún lówó ti lọ rírí àwọn àfọwọ́dùn máa ju gbogbo àwọn tó lọ ń lọ bá a ṣe máa ń mọ ọmọ sùnmùrà nù ó ti rẹ̀ mí wàláhì tí bá a ṣe kẹ́rù yín ni ń fi ìmẹ́lẹ́sí wá sí ìnira àjòkó nínú ọmọ gẹ̀rẹ́sẹ̀ bí wọ́n àwọn àfilẹ̀ kú nìsín ọ̀pọ̀lọpọ̀ nílò àwọn ọmọ tá a bí mọ́. àwọn ọmọ yẹn mo ti já wọn tán pé anybody ẹ ṣiṣẹ́ ara yín o ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ ẹgbẹ́sẹ̀ ńlẹ̀ káàrẹ̀ lọ́la ọ̀làlá mọ́sámọ́sá alalu alẹ́ mọ́sá fira. ẹ má sọ pé ẹni ẹ̀kan ní màá yín mọ́ o ẹ má dání tiẹ̀ kó o fẹ́ jáyé tiẹ̀ o lè fọkọ̀ mi kókò rẹ̀ lé kó fi lọ but kún alákọ̀dà mi kà àti kú ní sí o ṣùgbọ́n abáàmọ́dìbò èèyàn ní ẹ̀yin nù ọlọ́run yíyan bá bá a débẹ̀ lọ́dọ̀ ọlọ́rin tó bá pé aláwájì sáré bá ní ó ti bá tiẹ̀ jẹ́ wàyí kẹ́ni aláwájì lọ́kẹ́ kàfá káàdì rẹ àbí kíni tí ń gbé dìbọ́sìtì rẹ very very good ló wà ń bẹ̀ lọ́dọ̀ ọlọ́run mo kí yín mo ń bọ̀ wá báyìí mo kí olórí gbogbo àwọn àfáà nílẹ̀ yìí ìmáàmù ni olórí àwọn àfáà kátó wá pé ìmáàmù ní àlìmù hunaka al-farqu bayna al-imami yani al-alimi wal-imami al-jahili anta imamun alimu ìmáàmù tó mọ kéwú tábẹ́ mọ̀yàn kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ láàrin wákàtí kan sẹ́ni yìí só wàpá àbí òwàpá á ti mọ̀ àgbékalẹ̀ ẹ̀yìn lẹ́ẹ̀kan gbàtẹ́ ń sọ̀rọ̀ mo ti mọ̀ orí ẹ̀ ń tẹ́ jẹ́ mo ti mọ̀ pé ìmáàmù tó mọ kéwú lélẹ̀ wọ́n á sọ fún mi létí tí bẹ̀yẹn sì pé Ìlọrin náà ní àmọ́ wàhálà dé ẹ fa wàhálà kẹ́ tó débẹ̀ yẹn èmi ò ní bìlífù nǹkan tẹ́ yóò bá ní problem kó tó rí èmi ò tẹ́lẹ̀ sí oore tí ò bá di wàhálà kó tó di kó tẹ̀yìn lọ́wọ́ èmi ò láìkí ẹ̀ gan mo láìkí ní fìtínà lórí nǹkan kí tẹ́ ẹ̀ mo ṣe rí gangan wáyé tó máa fún yẹn nìkan lọ́fẹ̀ẹ́ ẹ fight now fight fún now ẹ nira yín láàrin boxing kan kó yín sínú pé ẹ má lura yín èmi ní bìlífù nínú nǹkan tó bá dìjà dáadáa pé oore ni mo já yẹn ẹ̀yìn ọ̀dọ́ ẹ má gbẹ́mi lẹ̀ fún ìsinmi oge ọ̀lọ́ tọrọ rẹ̀ kan fún ọ já sí. fúlà náà bẹ́ẹ̀ fúnra wọn náà bẹ̀rẹ̀ lóge àfẹ́ ẹ̀dá kan wá jẹ ẹ wá jẹ kínní ẹ̀dá kan wá jẹ
ìyànà òtọ̀kì orí ẹsẹ̀ ń pè ní ẹ̀wọ̀n ẹ̀mí. lillahi qawmun idha hallu bimanzilatin. Ìlọrin ní Èkó ní ọmọ ọjọ́ra ọmọ Ìlọrin. Màdínà yín lè kó Mákà yín ní Ìlọrin. Àárín Èkó wọ́n ti fẹ́ máa gbọ́n máa lọ́wọ́ nísìn àwọn aláṣẹ yín lójú mímọ́ ẹ̀ á fẹ́ máa yọ wá ní sẹ́sìn pé àwọn Ìlọrin ká má jẹ̀ máa mú fún wa mọ́ irun yóò ní pé ló ń ṣe yín ẹ̀ á sọ nípa àti kọ yín kí wọ́n fẹ́ máa jẹ́jú wa orin tẹ́ ẹ máa ń kọ ẹ̀rù tá a máa ń kọ ẹ̀yìn òní kan ó sí Ọlọ́run tó bójú mi jẹ́ ẹ bójú wa jẹ́ àbí ẹ bójú wa jẹ́ o. lillahi qawmun idha hallu bimanzilatin. Wàlá àǹfààní mo láìkì láì tẹ sọ̀rọ̀ ògùn púpọ̀ mo láìkì spirit mi ó lẹ́ni tí mo ń mú mo láìkì kí n wà nínú òòmù yẹn kò ní kí n láìkẹ́ o mo lè yé tiẹ̀ ẹni tó pèlè yẹn lẹ́ni tó pé yanni ibnu kulli makani ẹni tó pèlè yẹn àǹtakùnà bùnà kulla makani kò jẹ́ ọmọ gbogbo bi ẹni tó bá lè jẹ́ ọmọ Èkó tó sì ọmọ Ìlọrin nígbà tí ń bẹ lẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ èèyàn nu torí pé kì í ṣe bí nílùú wa náà fi gẹ́ẹ̀tì mi olórí ibu ni ọ bó o ṣe ní agbára tó fi lè jà ń lé àtìta ó máa dá ṣeun. halla sururu wasa galijudu insaru. àfààní bàbá wa Sàdálà wọn ń sọ̀rọ̀ yín fún mi bẹ́ẹ̀ wọ́n ní kí n máa kí yín ẹ fi hàn pé ẹ gba gbogbo àwọn ọmọ yìí láàyè ìjókòó yín ó wo ojúwó lọ ìmáàmù òbí kan kó jòkó lẹ̀ báyìí wúwà bí sars tí kìí ṣe pé ẹran yẹn wá àwa fálì rẹ̀ torí ìmáàmù Èkó tọ̀mùtọ̀mù wà mẹ́ o ẹ máa jẹ ìmáàmù ìjọ kan lásán lẹ́kọ̀ọ́ yóò dolówó ni yóò sì ní connection Ọlọ́run jẹ́ mi yóò gùn. àmín. bàbá wa Sàdálà bàbá lẹ́rìíre. adamallahu hayatahu. tá a wà ní àyíjọ́ oníyìí tí inú wa ń dùn pẹ̀lú àwọn ọmọ ẹni tọ́lọ́ ń bùn yín Alwasir eléríire ọmọ ẹyọ kan tí àfà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọgọ́rùn-ún ọmọ tí wọ́n fi ń bẹ́ ẹyọ kan ọgọ́rùn-ún ọmọ fi ń bẹ́ ẹyọ kan lọ́n bùn yín bàbá wàláì àwọn ẹlòmíín wárú ẹ̀ wọn ò rí wọ́n ń ṣàdúrà rẹ̀ Ọlọ́run sì ní gbà torí wọ́n ti bàtà àwọn ọmọ kan jẹ́ Ọlọ́run wá ní ibi tí wọ́n ti bá Waziri irú Waziri yìí wọ́n da sọ́lọ́run ni bàbá àfà ní Muallimu Sibuyan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dàgbàsọ yìí ẹ̀tún yìí ń kọ́ àwọn kéwù lẹ́kọ̀ọ́ yìí níbi tí àwọn ẹja dídín wà ẹja tútù ibi tí ẹja ti da lẹ́mọ̀ lẹ́kọ̀ọ́ yìí ẹ̀ ní mọ́lẹ̀ kéwù àmọ́ àgbàjọ́ bá lẹ́yìn irú tẹ́ǹsẹ̀ yìí ni mọ̀ ṣe ẹ wá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ pé ẹ wà ń lu òkè gbogbo ohun tí ń bẹ nínú ìyá yín kò mọ dàrẹ́tì yín ní ẹ bá ń gbé ẹ̀gbẹ́ omi ẹ̀gbẹ́ odò àwọn ẹja gidi àwọn ẹja ìpìyà yóò ti jẹ́ gbàgbé ìgbésí ayé ọ̀la rẹ̀ ẹ wá tún kọ́ àwọn ọmọ kéèké oníjó ní àwọn ọmọ ẹ mọ wá dún sáàrin wọn nínú wa ń dùn mo láìkì ibi tí wọ́n ti rán àwọn ọmọ kéwù kọ́sì ní tí yẹn fi máa ń lẹ́yìn náà nù ìgbò táwọn bá kì í tí yẹn bá kọ́ máa ń kéwù gbogbo àfọwọ́ àsí mo ń fún ọ ní ẹ̀sìpó nìyẹn yálẹ̀ kéwù lẹ́kọ̀ọ́ tó kú o wọ̀lá ọ̀ rà bí so gbogbo táwọn bá kiri àwọn ọmọ kéwù ń bẹ lé gbígbà tẹ bá dọ́lọ̀ mi nísìnyí aago kan òru àwọn sẹ̀ bọ́ sọ̀sán ni wọ́n mọ̀ dáná lọ́wọ́ bíi 2:30 láì jẹ sàárì ẹ̀ máa ń mólè ṣeré ni ní àdúgbò wa wọ́n wà ti na olè ẹ̀ wà rò pé eyín rẹ̀ wà ní ibi ẹgọ rẹ̀ ni wọ́n ti na ibi bọ́ sẹ́yìn àwọn ọmọ kéwù àwọn ará àdúgbò ọ̀dọ̀ mi níta mọ́ wọn ò tẹ̀ gbọ́lódé mọ́ ẹ̀ bá tí mi máa ń bọ̀ báyìí bí òmìrán àwọn kan wà wọ́n lọ́ngì àwọn méjì báyìí ni wọ́n táyì kan lọ́ngì ni wọ́n gà tó ọ̀kọ́ yìí àwọn tó tún jùmọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ o èmi ń kọ́ máa ń kéwu o tí n bá tún délé ní ìsìn máa tún bá gbádá lẹ̀ ni mo tún bẹ̀rẹ̀ kéwu nù mo ń plé ọ̀nà méjì ni à ń fẹlẹ́ yìí ráìdì gbogbo ayé pé tọ̀ àwọn à ń bẹ̀ o
àwọn tún bọ́ sunu lé kéwù àtún ṣètò lé kéwù lọ bàbá ibi tí mo ti láìkì yín nìyẹn ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. Amina. bàbá wa àgbà tó wà lẹ́gbẹ̀ẹ́ yín tán jẹ́ àfáà fún bàbá wa Madibo àfáà yín ti pọ̀ mélòó ni wọ́n gẹ̀ sọ wọ́n pọ̀ wọ́n tó 50 náà làbákà yín náà fi tó 50 ọlọ́run jẹ́ mi yóò gùn ẹ̀ dín náà yà àwọn ẹlẹ́tọ̀ọ́ yín aláì nǹkan yọ ká tó fún mọ̀ yín léyìn rẹ̀ ẹlòmíì ó mọ bí ó ṣe pé wọ̀ yín fún yàmọ́ tí ò ní fi yín ha yín àwọn òtún ní dá yín mọ̀ pé ẹ tẹ̀ léyìn nǹkan kan lára àfa ní nǹkan tẹ̀ lè sọ pé èmi náà ṣe ọlọ́run jẹ́ mi yín ogun. Amina. bàbá wa tán àlẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run jẹ́ àárín wọn pé àbá wa àwọn àti àgbà tán jọ gbé wa wọ́n gbé wa débẹ̀ lẹ́ẹ̀kan àmọ́ wọ́n dá wa padà lọ́tọ́ wá fi hàn síbẹ̀ ọ̀dà gbìyànjú ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Amina. súnmọ́ ọmọ yẹlíhi ọlọ́run jẹ́ àárín fún ọmọ yẹlíhi wà má yẹlíhi ọmọ yẹlíhi gbogbo ẹ̀yin wùlà máa wò ni mo kí mo wá bọ́ sọ́dọ̀ àfa àwọn àgbà níyà yín náà náà àlẹ́gbẹ̀ẹ́ ajísọ́gbà ọ̀rọ̀ ọlọ́run jẹ́ àárín pẹ́. Àmín. mo kí ajísọ́gbà ọ̀rọ̀ Baba. ọ̀rọ̀ ńlá àwọn èèyàn kan wà wọ́n ti sẹ́rí ọlọ́run ní sísẹ́mù tó pọ̀ ó sàfẹ́ máa fi gbogbo àwọn táwa ní láìn lára balẹ̀ pé àwọn èèyàn míì ń bẹ̀ o wọ́n ti lọ ní kí musa lọ rí dírù sórí wọ́n ṣe wéré o ẹni tó tún jí dírù wa tí ìdírù tó bá fọ́nbù ọlọ́run ó tún fẹ́ lómi hàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ náà ibi tí ò rí pé wà ní ọlọ́run fi hàn gbogbo ẹni tí bá ń bẹ láyé kó mínìdékun rẹ̀ àwọn tán jù ọ lọ tán gbé àwọ̀ ẹni tó kéré sí ọwọ́ àwọn náà pọ̀ ó rí wọn láwọ̀ kékeré àmọ́ ní ti ń bẹ lára wọn ju tiẹ̀ lọ náà bá bíyàn lé dáadáa tí òtútù rẹ̀ bí òfò ti bá ọ àwọn tó bí ọ wọn ò ti lókọ rí wọn náà ò tún wá jà fowó kọ ayé ẹ ti bàjẹ́ tiẹ̀ ta ó yẹ kán bí ọrẹ kó òtútù rẹ̀ bí náà bá wá rí ọ bí rẹ ìwọ bí ra rẹ rẹ yóò tí mo pàdé ayélujára ọ̀dọ̀ ìyá wa ajaru kayat tó ń ṣe 20 ọdún no mo ti kọ́ pàdé wọn lọ́dọ̀ àfa wa Siru ló pa fọ́ mo jọ náà mo fọ́ mo ní àwọn èèyàn tó tún wà tó tún bí báyìí bí màmá fà bọ̀dà àwọn ọ̀rọ̀ tẹ́ pé mú jámù rẹ̀ lè rí nínú àgbákò ọ̀rọ̀ rò pé ẹni sọrú ẹ̀ ni tó bá dákẹ́ tán wọ̀gàn máìkì ò ní irú ẹ̀ sọ torí wọn ò rán wọn bẹ́ẹ̀ ọlọ́run ti dáhùn báyìí nù ọlọ́run jẹ́ lò pẹ́ ọlọ́run jẹ́ rí ògo yẹn lò pẹ́. Amina. ó ní nǹkan tó fẹ́ talẹ̀ jáde ọlọ́run ò lè pààyàn lórí kọ́mọ̀ ìfìnnú gbọ̀n lẹ̀ tí àfa alimi ò bá bíyàn tí kòkè òkèwé ò bá bíyàn tọmọ ayé ò bá bíyàn tí bàbá alágàjì ò bá bíyàn tí sèkàmọ́lé ò bá bíyàn bàbá alágàjì ò bíyàn ó ṣe bíra rẹ ó lè bíra rẹ ni ọba tuntun rẹ bí ipò àwọn aṣẹ́dá mú wọn àlọ́ tó ọ sí wọn ni àlélẹ́yìn àwọn kan fẹ́ máa fún wọn ní wẹ̀gbẹ́ kí ni wọ́n níbi orí àga kí ni wọ́n bò orí ló gbà fún. àwọn ẹgbẹ́ bàbá wa ni ẹni tó ń bàjẹ́ kókó Maryland pé mi ò sọ ọmọ aṣẹ́dá mi ò sọ ọmọ alágàjì Maryland tàfẹ́ tọ́ ẹ̀ àga tí wọ́n fún ọ̀bàláyégé ń bẹ irú ẹ̀ ń bẹ ńlẹ̀ sọ wọ́n ilé fún ẹ gbọ́ mi àwọn àga yẹn ń bẹ àfàwà ajísọgbọ ọ̀rọ̀ ẹ ní ṣubú. Amina. ẹ lákun ẹ nìkan ní sùúrù ọlọ́run jẹ́ mi yóò gùn. Àmín. ọlọ́run jà á rí i pẹ́. Àmín. irú alẹ́ ilẹ̀ yóò mọ irú àfa àtìyàn jẹ ẹ gẹ́tẹ̀ tó bá sẹ́ẹ̀tì ní ìsìn ìdánṣẹ́ ẹ̀yà kúrúnà. ìdán ọ̀bùn nìyẹn. ìdánṣẹ́. Government. Get me. So ti ní sọ fún yín. ẹ̀yà kúrúnà. Má dira o. Ó ti yí ọ. Ikú pẹ́. Kí fún yàrá ìwújú wà náà di ọba kàyà. Innal karima yujibu man nadahu. Wallahi mo sure. ẹ̀yà kúrúnà. Mo balance kan. Gẹ́tẹ̀ kódà in like sinmi tó wà lá. Ọlọ́ba ń gbọ́ wàláyé kó la wáyé wọ́n bí yẹn. ẹ̀yà kúrúnà.
kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá. àní kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá. àyàkúnlá. dúró náà ni yóò sì dúró ó yẹ kú ó ti tọ̀ ìdángò. wọ́n á sá àfa àládàá ó dẹ̀ràn wọ́n yìn ẹ́ ń pa wọ́n fún ọ ní sábùn lórí ó lè wọlé wọ́n yìn ẹ́ ní sùn ó lè wọlé olórí burúkú ni ẹ. kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá. àní kọ́rọ̀ má yẹ ní tó ní ṣọlá kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá. kọ́rọ̀ má yẹ ní tó ní ṣọlá kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá. àyàkúnlá. wọ́n gbé sábùn rí ọ lórí gbàù. sábùn dẹ̀ wọlé wọ́n yẹ̀ wò. wọ́n tún yọ fọ́ ó tún wọlé. 4+7 ó dìlẹ̀ hàn. ẹ̀já kọ́rọ̀ má yẹ ní ti ìṣọ̀lá kọ́rọ̀ má yẹ ní ti ṣọlá. kọ́rọ̀ má yẹ ní tó ní ṣọ̀lá kọ́rọ̀ má yẹ ní ti ìṣọ̀lá kọ́rọ̀ má yẹ ní ti ìṣọ̀lá kọ́rọ̀ má yẹ ní ti ìṣọ̀lá. àwọn nǹkan tó kọ́ òun kàn lọ dúró síbi kan tí ò rí wàhálà fà tí ó ti máa rú tí ó ti máa rùn yẹn nú pé lomi kí ló fẹ́ ṣẹlẹ̀ níjọ́ tí mo ti di ayé àyà mi ò jáde pé mọ bí àwọn ẹ abúlé àyàn ti máa ń já gan pé àyà yóò jà ìyẹn mọ experience àyàjíjà láyé àyàjíjà pé kí ló pólísì máa ń rí náà má ń pè bẹ́ẹ̀. pé àyà ń já àyà mi ẹ já o ok ẹni tí ò bá rẹ́dí àti kú ni máa kú ẹ má rẹ́dí kú ni ẹ kú. má dira o. kọ́rọ̀ má yẹ ní tó ní ṣọ̀lá kọ́rọ̀ má yẹ ní ti ìṣọ̀lá kọ́rọ̀ má yẹ ní tó ní ṣọ̀lá kọ́rọ̀ má yẹ ní ti àyàkúnmọ́lá. bàbá wa sírù ọ̀bọ̀lámúlẹ́gùn àjàmọ́lá hayatahu. búlíbúlù súnmùrà ọlọ́run yọ yín jáde fi gbogbo aláàbàlẹ̀ ni pé àbá àwọn èèyàn ti dé lẹ́yìn rẹ̀ kó máa mà. ní sùúrù máa sinmi kò sí wàhálà ọlọ́run bá ń múlù yín jáde tí ń sọ fún wa ni pé àní wo ìmọ̀ lójú òpólẹ̀ o ìfarabalẹ̀ wa pọ̀ jù ìjọmọlúwàbí pọ̀ jù no kété pé ẹjẹ́ sùnmùrà ìwà náà ni bẹ́ẹ̀ bá pàdé ẹni tó jùlọ ó lè má kí pé ẹkú wájú wọ́n tó wọn náà sì máa wọ́gẹ́ máa bá tiẹ̀ lọ nígbà tó bá ṣubú àwọn àgbẹ̀ wọn wájú. àfa ni àfa wa sírù babalámúnigun sheikh ridwanullah adùnmá. tá a bá rí mọ́kọ́ ká máa pàdé kẹ́ ẹ máa yìn wá kẹ́ ẹ máa kí wa hùn tó bá ti di mùtádà pé bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ máa ń ṣe bẹ́ẹ̀ èmi yẹn gbà pé bẹ́ẹ̀ náà tẹ́yìn bá ti kí mi yóò máa jọ mi lójú níbi ó ti kí mi ń jò ní ó yẹ kí kíkì mi ti sú ẹni tó ti ń pàdé lẹ́mẹ̀wá ló kí ọ lánàá ló kí ọ lẹ́nìí òun ò tí àwọn pàdé rẹ̀ ní kó fẹ́ fọ́ọ̀mù kóhun náà jẹ́ nǹkan yóò sá máa sọ pé òun ò jẹ́ nǹkan níwájú rẹ̀ wọn náà lóhun náà jẹ́ nǹkan ìwọ kí wọn jẹ́ nǹkan kí ni wọ́n jẹ́ tó ẹni tó ẹni tí jẹ́ pé ìwọ jẹ́ ẹ̀yin náà jẹ́ ọlọ́run jẹ́ mi yóò gùn amina. ọlọ́run wọlé àbágbàlá amúnigun tòní hayatahu. tá a jọ gbà fún ọlọ́run jẹ́ mi yóò gùn. àmín. wọ́n àwọn afáwa ní kàlẹ́ mbẹ́ yẹn ni mo kí ẹ má bínú torí ọlọ́run ọjọ́ ti lọ. mo kí eléríire ẹni dá púpọ̀ wọ́n fẹ́ náwó lẹ́ẹ̀kan mo kí wọn ní má náwó ma má nà má tó. ẹ má náwó ma n tẹ́ mi fẹ́ gbà lọ́wọ́ yín lónìí mo sáré bá ṣe rí mi bá ṣe rí mi èmi gan ọmọ bọ́lọ́run ti dá kò yé mi gàgà kò mo fẹ́ gbà nǹkan tẹ́ expect ọ̀dọ̀ ọlọ́run fún yín lónìí torí àwọn sóresóre àwọn táwọn ń sóre yẹn àfi ká bẹ lọ́run ká mi wọ́n gùn ìkànnù méjì ni ẹ ń bá lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe lówó lọ́wọ́ yìí tó bá wá kánjú kú inú kó gọ̀ àbí kó láhùn
lówó lọ́wọ́ kó tún wá kánjú kú àbí kó wá ní ọ̀nà tó ń gbà ro ó ti dí ó ní tó láàfáà rẹ ni. fata yastari huliwa sana ibimalihi. ọ̀nà ṣe é dí mẹ́rin tí ń náwó tá à ń bẹ́ lù ọ̀nà wà á dí mọ́ yín bó lọ́nà ṣe wá fẹ́ dí ayẹ́gbẹ́ ẹ̀ abẹ́gẹ́ jẹ. fata yastari huliwa sana ibimalihi. kánà àwọn ẹrú ọlọ́run níjọ́ wọn fún mọ́tò yẹn náà. last week your Thursday táwa ní ro Saturday táwa ní Èkó yìí bẹ́ẹ̀ni wọ́n sì fún mi ní mọ́tò ńláńlá kan ẹ̀ló náà ni mo kàn gbọ́ bàbá bọ́ọ̀sì lóhùn ní kẹ́ máa gùn bọ́ọ̀sì yẹn á lè fa àwọn akéwù tán ẹ wá wo bọ́ọ̀sì kan ẹnikẹ́ni kan wá wò méjì kan wọ́n kó wáyé ẹ wá mú kan nú ẹ̀ láwọn kan ńláńlá àwọn alásayọ kan lá mú èyí tí tó rẹ̀ kéré díẹ̀ àmì táwọn rẹ̀ kéré wọn náà 6 million naira ni o ó tún lé kéde tó lé ìgbà tí àwọn àti Ìgbò tí ó gbé fún wa tá a jọ dúró báyìí ní àjà ní Lẹ́kì Ìgbò yẹn sì mú báírò ó lóun retí àláàtì ni tí wàá ti wọlé ó bá ní bàbá I don't see that alert so carry cargo so ó ti di tiwa náà nù wọ́n níbẹ̀ ni ọkọ̀ di tiwa ó níbẹ̀ ni Ìgbò àbó nìkan ó tún fà fà ìgbà lówó ìdámi kan fẹ́ràn yín lóyún nígbà fún àfa mọ́tò. fata yastari ayakumula. ẹ má ṣe ha ẹ má ṣe ha ẹ má ṣe ha ẹ má ṣe ha nígbà tó rí ibú ti easy oríire náà easy. tọ nítorí ibú easy oríire easy. nínú tó easy jù láyé òun ni tẹ́ ẹ pé ẹ̀mí kálukú kọ̀ tá a láìkì orí ibú ẹ̀ǹtí ó bá wù kó sórí ibú gidi nísìn torí ibú yẹn tí wọ́n gbé ní àárọ̀ lánàá pépà nínú ìròyìn ọmọ tó kàn ṣe kàn lọ́dọ̀ gọ́fúnà lóyún kó gbà ní etí. àbọ̀dọ̀ ọba lu yíyún tún wá kéré èyí tí ọgọ́ fi sórí ibú gangan ni ó ṣe àwọn kí ni wáyà ni gún mú un lọ láì ikú pa ẹ́ nìyẹn àbá yóò dàbí àbá yìí àti Solomoni ọ̀rẹ́ mi ni ọba Solomoni mo láìkẹ́ gan àbá yìí tá à ń lo àwọn nasa Solomoni ni Solomoni ó lóun ti gbé ògùn kéde ní ìsìn ògùn yẹn ọba ti jẹ búrẹ́dì àti watermelon ó ní o lè lọ ní 18 hours fa. lórí búrẹ́dì àti watermelon. ọ̀sìnwé ènìyàn. ọ̀yá làmú àná tọ̀yìnbá ti tẹ̀ dúró. eré ọmọ àlùjànnà kí ló kọ́ wọn gẹ́gẹ́ náà. Michael Kristẹni. Michael Mikailu nu abájọ òun ní rọ̀jò. tẹ́ ẹ bá fojú kan Mikailu tójú ò bá rọ̀ sínú ayé ẹ̀ lójú òdùnnú a jẹ́ pé ò dá léyìn sí Mikailu. àwa fojú kan Michael báyìí èmi gangan mo tún wá dún wájú Michael báyìí lónìí ẹgbàá mọ́tò. Allah. ó kéré jù ajumọ burúkú ok àbí hajj ó dàgbọ́ mú kanu hajj àbí mọ́tò fún wa méjì wà nílẹ̀ Michael mọ̀ bọ̀ wá bàbá adákùn ń bọ̀ wá sí buhari sí o ẹ̀hún kéèké tẹ́ ń tẹ́ tẹ̀sí mọ̀lẹ́ ń bí ma owó ilẹ̀ ti kírun láyé mẹ́yẹ gbà so. wọ́n sì ẹ̀ ti tanná ilẹ̀ ti mọ́. má dira o tọ́ ikú pa ẹ́. Michael mímọ́ ẹ fún mi ní mọ́kà àti mọ́tò fàfà yìí èmi ni mo fẹ́ gbà lọ́wọ́ ara mi gẹ́gẹ́ kódà ẹ fi sílò pé mi lẹ fún ẹ wá fún àfà yìí ó ti rọrùn méjèèjì wọ́n yẹ lò méjèèjì now bá ń pè ayé àkọlà mẹ́ẹ̀ bá ń fóònù ètò fírí sí fún ẹ̀ ń kọ́ kì í máa pè ní sinna ẹ má bínú má dira o ikú pa ẹ́ ara máa pa ẹ́ dànù gbangba. ayalamu anna tayyibati taduru.
الطيبات تدور. Michael wọ́n lè lò ní méjèèjì. Michael ó ti ṣe ríire lónìí. àmín. méjèèjì àti mọ́tò àti mọ́kà mo gbà lónìí fún àbá wa. mọ́tò àti mọ́kà. abẹ́ mọ méjèèjì. one àkọ́kọ́ ni pé ọkọ̀ tó wà nísìnyí tó less down báyìí téèyàn lè manage ọkọ̀ 5 million. èmi lè sọ yẹn ó wà manageable. dákun wọlé ẹ̀yin tó yúrù káì. ẹ̀yin tó yúrù. ẹ má ṣe bẹ́ẹ̀. láwọn òṣùpá Michael ọlá rẹ ò ní ìparun gíga gíga láwọn òṣùpá ọlá rẹ ò ní ìparun. Michael ayakumula. wọ́n ní 3.2 ni 3.2 ni ẹ wọ ẹ̀dàkùn ẹ pàlùnà 3.2 ni mọ́kà 5 million ni mọ́tò. Michael ó di 8 million. wọ́n láwọn fún yín ní 5 million nísinsìnyí. owó mọ́tò Allahu Akbar Michael. bẹ́ẹ̀ni I say that and I do that. Labib I say that and I do that. ọlọ́rẹ́ ò ní ìparun. ní sùúrù àfà spirit mi ń bọ̀ ni. má dira ikú pa ẹ́. ọ̀rẹ́ mi ti ra kíní nísìn fẹ́nsà Solomoni fẹ́nsà ló ń lò nísìn. wèrè náà fi ń gbáyé wèrè do wèrè to get any you like if you no get wèrè you no go jèrè. if you no get wèrè you no go jèrè. wàá ṣe wèrè wàá fi jèrè. get wèrè to jèrè if you no get wèrè you no go jèrè. wèrè ló fi ń sáyé. Mikael. rọjòrọjò. Mikael. o ṣe tó báyìí fún wa lẹ́nu yìí mo dẹ̀ bọ́ dáṣà owó dẹ̀ fún mi ro nǹkan méjì tó fẹ́ rọ̀ lọ́n nǹkan mẹ́ta má sọ síta. má sọ síta ro nísìn. omi. èmi náà ni mo fẹ́ lò mi ò mú mo fẹ́ lò. ẹnu mi ń koro ni wàhálà ẹ̀ka yẹn no kéde báwọn òkoro ń ti gbé ó rẹ̀ mi ó ní tó jẹ́ òkoro. Get there. You don't trigger. ó rò pé fìtínà ti dé ni. kọ́bà gbọ́dọ̀. kò fún wa. má dira o. ikú pa ẹ́. ikú pa ẹ́. wàhálà ṣẹlẹ̀ lónìí. ọba tó ló mẹ́ni ó wá gbé àwọn èèyàn nínú ayé. fa fo. ó ní tó bá rí tí ikùn mọ́ ọ̀tún òun ti ń bọ́ tòsí lóru mọ́júmọ́ lórí 500,000 lásán lọ́dọ̀ àwọn ìyá tó ń bọ̀ láti ìlú èbú. ọba tó ló mẹ́ni mo salute ẹ̀yà rẹ̀ máa jẹ́ tiẹ̀ lọ. ìwọ máa jẹ́ tó gbọ́ kó máa pè àwọn táwọn ìrírí báyìí ni pé àdá mọ́tò àti mọ́kà ni mo bá ń gbà níṣẹ́ o sì dá. inside life. Today na today. àwọn ọmọ mi wọ́n sọ pé this is judgment day. àwọn ọ̀dọ́ bíi wọn ò já wọn máa ń gbà tó ń ṣẹlẹ̀. Michael ó ṣe àdúrà lẹ́yìn fún wa 5 million má bọ̀ wá sí ti parí. wá sí ti tán wá sí ti ṣe ra ẹ̀. ẹ kó sẹ́bù jáde. bro nǹkan mẹ́ta tí ò jọra wọn má sọ síta.
ẹ ti ro ẹ bá ní ojú ọwọ́ kó bá ń ṣí ṣí ojú ọwọ́. máa bá ń wo ẹ̀yẹ́ mẹ́sì tí máa wo ìlà ọwọ́ rẹ̀ mi ò lo ìràwọ̀ rẹ o mo fẹ́ network anybody network mo fẹ́ lò mí lo ìràwọ̀ mi ò mọ̀ ìràwọ̀ lò kò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ mo fẹ́ lo network máa wo ìràwọ̀ ọwọ́ rẹ̀ máa wò báyìí o gbọ́dọ̀ ní 18 àti 17 18 plus 17 18 plus 17. 95 35. no 18 plus 17 35. 81 plus 17 kọ́ 99. 81 18 99 èmi fi kan kún nǹkan tí mo fẹ́ fún yín ẹyọ kan tí mo fi kún ni pé ẹ̀mí kó má padà kíákíá. Amina. àmọ́ mi rí i pé yóò wá jayé kíákíá ó fẹ́ padà kíákíá ni àmọ́ kò ní padà mọ́ ẹ̀mí yìí máa retain. Àmín. ẹ wá calculate pé ọdún mélòó ló yẹ kó dúró dà. a fẹ́ parí nǹkan fún ọba yìí lónìí ni o. ali ìtọ́jà ti lo 90. oye tó ẹ má jà ní 120 o mo mọ nǹkan tí mò ń sọ nínú àlàáfíà ókè ó dára pé 91 ó lé kan ó sì ní no ó sì ní tó bá dé káwọn báyìí náà má lọ kú kíákíá. Amina. kò lè yé ẹ̀yin nǹkan tí mò ń sọ ẹ mọ̀ kéyìn kẹrin tá à ń jáde tá à ń sáfà ni ẹ mọ̀ kéyìn tí ń bẹ lábẹ́ ìjà àfà ó kọjá náwó àsọrí fún kò lè yé ẹ̀yin mọ́ báyẹn mọ́ntìkù àti bàlágà àti fọ́sùlù àti wọ́sílù wo àwọn lẹ́yìn zenu lizani lásán ni kò débi tán ti ń gbà nǹkan abẹ́ gbà nǹkan báyìí ni. ẹ máa bá ń gbé bisimilá yìí má jìrá. Má jìrá. Aramani Murisa. Murisa. Mikailu níbi tó dára dé dákun má padà ọlọ́run. Dákun má padà. Káwọn alábòsí máa sọ pé ṣó tán. Bisimilahi má jìrá. Mikail. Aramani Murisa. Níbi tó dára dé dákun má padà. Káwọn alábòsí máa sọ pé ṣó tán. Bisimilahi Má jìrá. Aramani Murisa. Bisimilahi Má jìrá. Aramani Murisa. níbi tó dára dé Dákun má padà. káwọn alábòsí máa sọ pé ṣó tán. Bisimilahi má jìrá. Aramani Murisa. Níbi tó dára dé dákun má padà. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Níbi tó dára dé. Dákun má padà. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Máíkẹ́lì kò mọ̀ níyàn kú o. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Ikú gbóná oníwọlé tìyẹ́ o. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Bàtà ọ̀fọ̀ oníwà lọ́dẹ̀ rẹ̀. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Ikú gbóná oníwọlé tìyẹ́. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Bàtà ọ̀fọ̀ oníwà lọ́dẹ̀ rẹ̀. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Ikú ọmọ ọmọ níwọlé tìyẹ́ o. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Ikú àyà òwò níwọlé tìyẹ́. Aramani Murisa. Ibi ó dára dé dákun má padà. Káwọn alábòsí má sọ pé ṣó tán. Ọlọ́run dákun má ṣe ohun tí ó dá. Gbogbo ibi ire ní lọ́dọ̀ rẹ̀. Ilé
báàbù wa kándú. Kandu kandu babu afiru. Kandu kandu babu afiru. Kandu Kandu. babu afiru. Kandu kandu babu adiru. Kandu kandu babu adiru. ẹ ti ṣe náà bẹ fún wa. ìtawà náà bẹ́ẹ̀ fún yín Ọlọ́run ṣe fún yín. Ọlọ́run ṣe fún yín ní kíákíá ní kíákíá sórí àníyàn rẹ nu. àníyàn rẹ nìyẹn. bá a fa wa ti tiri lórí hun. bá a fa ilé tiritiri ṣe rí nu àfa wa mọ́dìbò. àfa àmọ́dìbò wọ́n ti rí. bí wọ́n ṣe rí hun òun lórí. òun lórí hun. ká tún wá gbé máìkì fún yàn kó wá máa roko sọ́dọ̀ ara rẹ̀. so gbọ́n tó Ọlọ́run tó gbé ọkọ fún ọ ni. tó gbọ́n tó Ọlọ́run sọ́bọ̀lẹ̀ ró fún yàn. ó fún yàn. báyìí nìkan máa fi ọkọ máa fi dàrẹ́tì oúnjẹ sọ́dọ̀ àwọn èèyàn kan. ọba tí ọwọ́ tiẹ̀ dọ̀pọ̀ lọ yóò wá roko fún ọ náà. ọba tí ọwọ́ rẹ̀ jọkọ lọ yóò wá roko fún wọn náà. bá ti máa ṣe nìyẹn. bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. àbá kan in tó jẹ́ kí n ètè ìdò nínú mo ń bọ̀ irú ní tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ó wá ti pé kí ni n fẹ́ ṣíọ̀ ó kàn dà ìfá tiẹ̀ sọ́dọ̀ ara rẹ̀. ọkọ̀ dẹ̀ ìfáìtì ẹ̀ sọ́dọ̀ ara ẹ̀ ní. mo á sọ fún mo ní pé ájì yẹn àfáà tó ní mo ó dìhun ní kẹ́ fún wàláì tẹ́ ẹ bá fún tẹ́ ẹ bá darí ẹ bẹ̀rẹ̀ àárẹ̀. ẹ bẹ̀rẹ̀ ara ẹ̀ ní. ó ti lè máa ṣe báyẹn àwa ti ní Ọlọ́run ti ṣe mo tún lè dúró yìí mo tún lè ṣe mí mo tún lè pẹ̀lú mi ìyẹn tún fún wọn ní nǹkan báyìí nítòkù ní kábẹ́ yìí wọ́n bẹ́ẹ̀ ṣe àrá yìí tí a yóò fi di ọ̀run ajimi kahil Michael we shall see later ẹ á máa ṣọ́ àwọn wúlá wọn fi dé bẹ́ẹ̀ ẹ máa ṣọ́ àwọn wúlá o àwọn àfa náà lọ́ta àfa obìnrin náà lọ́ta obìnrin. obìnrin lọ tó obìnrin o. ajimi kahil tẹnibọdì bá gbé nǹkan ní nọ́mbà yẹn lókè ẹ lọ bá àfàmọdìbò ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bí ká mọ́ lọ létí ẹ ní sírìn pẹ̀lú ògùn Ọlọ́run. Bàbá yìí fún mi lówó tó pọ̀ nínú ọmọ ìyá yín Allahu Akbar gbàfà bàbá yìí láwọn fẹ́ràn mi gan àwọn fẹ́ máa dára bíi mi àwa náà dára wọ́n sọ bẹ́ẹ̀ Ọlọ́run wàá síbẹ̀ fẹ́yìn náà. Amina. La hawla wala quwwata Illa billah. àwọn bàbá mi ka nǹkan méjì kan díẹ̀ bá nǹkan kan méjì kan díẹ̀ kí n má ní àkàrà gbowó ní àtẹ̀síwájú. Iyakumullah. torí ọmọọba wọn wà níbi ìtàn rìkọ́dù kìíní Asaidu. kó ń bẹ̀ wọ́n Iyakumullah. ká tó tẹ̀lé. La tahkum ala ahadin abadan. bàbá wa Sadala ètò ìjẹ́ wa sí wọn bá kékeré ntí mo wá sí gangan mo ti ṣe wọ́n fẹ́ sí wá sí táwọn yàrá mu lọlé. La tahkum Ala ahadin abadan. ọmọ tí ń sọ̀rọ̀ ìdùn ọmọ tó mọ kéwù yẹn Ọlọ́run jẹ́ kémi rẹ̀ ogun. Amina. mo láìkì àwọn tó bá mú a jẹ́ pé ẹ̀yin tí ẹ fẹ́ jọ wá pọ̀ mo láìkì ẹ̀ gan ọmọ kéwù dáadáa yẹ sùmùrà náà ni ọ. gangan sebo tubu náà ni ani náà lọ kó gbogbo àwọn àfa àtàn bẹ nínú àmàdáyé sùn sọmíyà káàkiri sùmùrà ní bẹ gbogbo kíláàsì Ọlọ́run jẹ́ kẹ́mi rẹ̀ ogun. Àmín. ọmọ kéwú ó mà gbé kalẹ̀ ó ti fi kọ̀sídà kí mi rí ó ti hàn ọmọ hàn káàkiri àgbáyé sí. Àmín. Ọlọ́run ti ṣe mí yìí ní kó lóun ó ṣe ọ. Àmín. tí wọ́n bá tún yàtọ̀ Ọlọ́run yóò ju tèmi yìí gan lọ. Àmín. wọ́n á jẹ́ òfin kúkúrú sáyé rẹ̀. Àmín. ọba bẹ́ẹ̀ dàbí wa ó lógun o ó ti ní ẹ máa lógun ogun dá ogun àtòógùn náà ni máa ń fa ogun ọ̀gá ẹ̀ tiẹ̀ èmi ò bìlífù nínú àìsógun ẹni tí ò bá lógun wàhálà ayé rẹ̀ ò lè gún máa lógun rẹ lọ ebi àwọn ọ̀tá rẹ kó láti máa jẹ́ rí wọn náà ní àyíbò Ọlọ́run òjò ga Àmín. Ọlọ́run òjò ga Àmín. Ọlọ́run òjò ga Àmín. Masha Allah la quwwata Illa billah. ó ní látàkùmọ̀ láàdín Abadan. ẹgúnlẹ̀ ayọ̀ Àmín. ó ní má dájọ́ lórí ẹnìkan ipe èèyàn bú ni. Kulla shakhasin ladayhi hikayatun. Kulla shakhsin ladayhi hikayatun gbogbo anybody ló ní tó lè sọ nípa ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀
o lè báyàn níbi tí òròkò lè bá mọ́ tí ìdájọ́ lé lórí péyàn burúkú ni kulla shakhsin ladayhi hikayat kálukú ló ní sítórì ayé ẹ̀ pé kó bí pé báwo ni n tó ń ṣe ìbò ló ti jẹ́ mọ́ tí pèyàn ló kọ́ bú kọ́kọ́ bí nípa ọ̀rọ̀ rẹ̀ náà kó wá fún sítórì ìgbésí ayé ẹ̀ dábì lóhùn. لا تثق بالكلام la tasik bil kalami má gbára lé ọ̀rọ̀ lásán lẹ́nu èèyàn pé mo dá sí ọ tó máa pèrè ní nǹkan fún ọ pé èèyàn gidi mo jẹ́ sí yín o. ثق بالأفعال síkìbìlì àfàì ìwà téèyàn bá ń hù ìṣe téèyàn bá ṣe ló lè fi dọ́ọ̀jẹ̀ pé èèyàn dáadáa ní sí ọ lówó délẹ̀ o abẹ́rẹ́ kó délẹ̀ ẹ àfáà tó bá jẹ́ kó òun ló fẹ́ kọ̀ǹtró kìíní ẹ̀ ìràwọ̀ rẹ̀ ti mú ẹ nìyẹn ó lè da ifá jẹ á pín sí méjì bí yẹn bá ní alámọ̀ọ́nà lòun tí yẹn bá ní aláyọ̀ọ̀kan lòun tí ń sọ lọ́rọ̀ la tẹ́sí bìlì kẹlẹ́ mọ́tì ìgbára lé ọ̀rọ̀ téèyàn sọ pé bákan lòun jẹ́ síkìbìlì àfọ̀hàn iṣẹ́ téèyàn bá ṣe níbi ọ̀rọ̀ ló lè fi pè léèyàn ọ̀gọ̀rọ̀ èèyàn ní pèrè léèyàn fún wa tá a bá síbi tí ó wà mọ́ ọ̀tọ̀ ni ó mọ̀ sọ ń pa wa mọ́ gbára lé pé lágbájá wà lóyè àìsí mi pẹ̀lú ọ̀rọ̀ síkìbìlì àfọ̀hàn ìyẹn ọlọ́run rí inú mi nò jẹ́ ń rí wà rẹ̀ finú lẹ̀ ọlọ́run lọ́kàn mi sí nò ìfọkàn sọ ṣe jáde síkìbìlì àfọ̀hàn. ليست كل الأواصف تأتي لأرقلة الحياة. ó ní kì í ṣe gbogbo àwọn àsìfù ìjì tí máa ń jà láyé tí bàtẹ ní jẹ́ ìtànpè ní ìjì ní problem kì í ṣe gbogbo ìjì tààtì ilẹ̀ àríkọ́lá tilẹ̀ hayat ló fẹ́ báyé èèyàn jẹ́ atẹ́gùn mi fẹ́ lóòótọ́ ó fẹ́ nǹkan sí ọ lójú ó là ọ mọ́lẹ̀ ó ṣí páànù ilé rẹ ó fẹ́ da ògiri ibi kan wó nínú ilé rẹ kì í ṣe gbogbo atẹ́gùn jì ni ó wá ba nǹkan jẹ́ ìmí بعدها يأتي لتنسيف الطريق. ìmí inú àwọn atẹ́gùn jì yá tí ní tẹ̀síbi tọ́rí ó wá bọ̀ gbá ojú ọ̀nà ni wá bọ̀ kílẹ̀ ojú ọ̀nà àwọn ìdọ̀tí tí ó tẹ̀mọ́lẹ̀ nu ayé rẹ tó fi ní gúnlẹ̀ rí atẹ́gùn ńláńlá ìjì tó rò kó wá fẹ́ báyé rẹ jẹun ó wá bọ̀ kílẹ̀ àlẹ́ ni ọ̀rọ̀ mi ò dé ọ̀tọ̀ ọlọ́pàá kọ́ra ó dàbò jalè lórí tí wọ́n dẹ̀ tí ọmọ sẹ́ẹ̀lì kọ́ra ó délé ẹjọ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ kan ń lọ ní Kánò nípa ọ̀rọ̀ afáwọn alá kan Abdul Jabari àwọn oníkẹta ti wọnú ọ̀rọ̀ yẹn ń tọ́ bá àwọn àdíìsì kan nípa ọ̀rọ̀ ànábì wọ́n ti wá chẹ́ǹjì ẹ̀ mọ́ lọ́wọ́ pé bóyá ń bú ànábì bó ti rọra rí wọ́n sì dájọ́ pé kán lọ pa ọmọ sẹ́wọ̀n náà sọ̀rọ̀ kábàrà ni ògo lẹ́yìn ni mímọ̀ ń bẹ dìgbà òun ní ìmọ̀ tí ń gbénu léwu màá ní ìmọ̀ lónìí nínú ní kàbárà Abdul Jabari ni ok wàá ka fún alẹ́ yìí bìlẹ̀ ìdán wọ́n ní kán lọ yẹgi fún torí pé wọ́n àwọn èèyàn ti da nǹkan mọ́ nǹkan ìjì ló déhùn gbogbo ìjì ìsìnkọ́ ló wá ba nǹkan jẹ́ ìjì míì wá báyàn kílẹ̀ ojú ọ̀nà ni ó wá bọ̀ mọ́ ibi tó fẹ́ rìn wọ́n wà á rò kí wàhálà ti dé yóò máa tẹ́ǹjì ọ̀rọ̀ ta ọlọ́run ọba rẹ kò ní pè ní ọlọ́run mọ́ kò ní sọ kí aláwù nítorí kó lè là lọ́wọ́ ìjì onímìnì ó lè wá ní tẹ̀sí fil ayat awi torí kó wá bọ̀ sìmọ́tótó gbèsè ayé ẹ̀ kó wá bọ̀ sìmọ́tótó ọ̀nà tó ń rìn tí ẹ̀ẹ́dì pé tí atẹ́gùn bá fẹ́ yìí máa ń fẹ́ àwọn ọ̀dọ́ tí kò lójú ọ̀nà atẹ́gùn ìjì gbogbo ẹ̀kọ́ ni atẹ́gùn tó wá bayé èèyàn jẹ́ díẹ̀ nú àwọn atẹ́gùn yẹn ó wá bọ̀ ṣàtúnṣe sí gbèsè ayé ẹ̀ ni atẹ́gùn jì míì ó wá fún ọ ní promotion láti mọ ọ̀gọ́lọ́gọ̀ wo Nàìjíríà kó lè mọ IG kó lè mọ CP kó lè mọ Buhari kó lè mọ SAN kó lè mọ àwọn èèyàn ńláńláńlá nú ayé náà ni wàhálà mi fi dé kì í ṣe nítorí kó lè wó ó nígbà pé kì í ṣe pé kó lè wó ni ó fi dé ó rò pé nítorí àríkọ̀lá tó lè hayati pé ó wá destroy life rẹ̀
عجبتني العاقل إذا أخطأها تأسف. máa kí ó díẹ̀ díẹ̀ àjẹbẹ́sìnì olóṣèlú lè mọ̀ ó ní العاقل àlẹ́ àkìlù èèyàn tó gbọ́n إذا أخطأ ìzà àkàtọ̀ tó bá ṣe mistake ń bí ọ̀rọ̀ àbí ìṣe تأسف. tá a sàfà inú rẹ̀ wọn bàjẹ́ pé irú ọ̀rọ̀ ọmọ àlọ́ sọ yìí àwọn ọ̀rọ̀ kan wà tí mo sọ nínú wá àṣírí nínú láìfù mi tẹ́mi gan máa ń regret kí mo sọ àwọn ọ̀rọ̀ kan wà tí mo ti sọ rí báyìí lórí wá sí báyìí tẹ́tẹ́ mo máa ń regret pé ìgbà máa sọ̀rọ̀ eléyìí mo rántí ẹyọ kan mo sọ níwò lọ́dún kan táwọn fàwọn aláàpẹ̀lú àwọn ọmọ ìyá wa kejì yẹn táwọn ń ṣe ìsìbáàtú oògùn ìgbé kò sóògùn jáde èmi dẹ̀ ń gbé oògùn wà àwọn ń fa wàhálà yẹn lọ ṣe é mọ ẹlẹ́gùn kí ló kẹ̀mí àfàkẹ́ lóògùn tí màá fọ oògùn rinlẹ̀ ṣé oògùn làwọn ń ṣiṣẹ́ lórí rẹ̀ àbí kéwù àfa yàásí ni màá fi rìnlẹ̀ kó wà kí n tàbá pẹ̀lú oògùn mo tún wá níyà ẹ fò kásánwó ẹ lóńdè ẹ nà wọn ló ká lọ ọ̀rọ̀ yẹn ò da ọ̀rọ̀ burúkú ni wàlẹ̀ àkìlù ìzà àkàtọ́ ha tá a sáfà èèyàn gidi tó bá mistake ṣe kankan inú rẹ̀ ó máa bàjẹ́ والأحمق wàlẹ̀ àmàkù ẹ wáyé dídìrín èèyàn إذا أخطأ تفلسف. dídìrín èèyàn ẹni tí ó bìlífù pé ẹnìmí tó gbọ́n jù ń lọ ìzà àkàtọ́ ha tó bá ṣe mistake sọ̀rọ̀ kan tá fali safa yóò máa sọ pé òun máa tó ń ṣe hikima kan wà mí tó ń sọ yẹn ẹ̀yin ni kò yé wáyé tó fi ní hikima ń bẹ́ mi tó wí tí ayé ni nǹkan yẹn ò ṣe kí ni o kò dáa kéèyàn jẹ́ àtọ́bí má ṣe bá wí tó bá ṣe mistake jẹ́ ká lè correct dá mi lóhùn. سبب من أسباب الفشل في الحياة. sábàbù min asbabil fasali fil hayat ó bá mọ̀rọ̀ kan wá ní ó nínú nǹkan tí ìdákẹ́yìn wọn arrive téèyàn fi ní fashal nínú ayé tí ayé yẹn fi dàrú nínú ayé kí ló wí. أن تعتقد أن الجميع يركض معك. kó máa wà nù ẹ̀mí ẹ̀ anta atakida kó máa wà nù ọkàn ẹ̀ anẹlẹtẹmíya pé gbogbo ẹni tó mọ̀ láyé gbogbo èèyàn tẹ́jọ́ ń ṣe láyé yẹ́rì kùsùn máa kà náwà pẹ̀lú ẹ̀ ó ti mistake wàá ní fashal wàá ní problem tẹ́ ẹ bá jọ jókòó pọ̀ tẹ́ ẹ pé ogún máa ríra ẹ kí wọ́n ló ń dá lọ máa ríra ẹ kí wọ́n ló ń dá lọ tó bá gbójú lé ọ̀pọ̀ èrò tó fi ń hùwà tó ń hù wọ́n pa lẹ́yìn ẹ̀ o nínú àwọn asbabul fashali òun náà ni kéèyàn máa gbà pé gbogbo ẹni táwọn jọ wàyí náà ni èèyàn òun àbí gbogbo àwọn táwọn jọ jókòó yìí náà ni wọ́n ń tì ń lẹ́yìn tó o bá wà láàrin èrò máa dára rẹ rí má fẹsẹ̀ lẹ́sẹ̀ rìn tó o bá tíráyẹ̀ wàá ní fashal wàá ní ìjákulẹ̀ òun náà ń pè bẹ́ẹ̀. وينشغل بك. Naam. صدقيني لا أحد يهتم. ó ní ọgbọ́ jẹ́njẹ́ tán sọdíkìnì ó ní believe me láàdún yahtamu kò sẹ́nìkan tó lè kọ́lé kan jura rẹ lọ má bìrì fẹ́ni kankan kò sọ̀rọ̀ ẹ̀ mọ́ táyé rẹ bá ń da àtẹ̀jọ́ kémíjà mẹ́ta njọ́ táyé bá yẹ sí yọ tó ti ní ìgbéga nínú ayé ìjọ yẹn ni wàá di ọ̀tá ọ̀rẹ́ rẹ̀ yín kàn kí ọ pé o kú oríire òní ni yín ti ń gbẹ̀mí ẹ̀ ní pé kó jẹ́ pé òun lòun so oríire jọ yẹn tí oríire jọ yẹn bá lọ tí mi tún wá tó jẹ́ pé wọ́n náà ló tún ní tó tún kí ọ pé ọkọ oríire òní again ẹlẹ́ẹ̀kejì tó wọ́n ò tí ì rí kankan tí ìhùn tún lọ ìmí tún dé lẹ́ẹ̀kẹta ìwọ ló tún ní ó tún kí ọ pé ọkọ oríire lẹ́ẹ̀kẹta má fura o ti ní problem tó bá ń rò pé o ní problem the only problem tó ní pé o ti ní problem. حياكم الله. لا تنحني لتلقط ما سقط من حياتك. ó ní látẹ̀ni àbáwá mádìbò aláníyàn rẹ léríire ó ní látẹ̀ni ó ní má tún bẹ̀rẹ̀ mọ́ litali kutọ ma sakọtọ mi yadi má lọ tún fẹ́ bẹ̀rẹ̀ mú ntọ́jábọ́ lọ́wọ́ rẹ mọ́
لأنك إذا أحنيت ó ní tó bá tún lò ń táyà àti tẹ̀. سيسكت ما تبكي من حياتك. èyí tó tún kù lọ́wọ́ rẹ̀ tó tún enjoy yìí ó ní ó tún dábọ̀. الله. ó kó nǹkan lọ báyìí bóyá wọn jẹ ọlẹ́lẹ́gbò ní nǹkan wá bọ́lẹ̀ wá fẹ́ mú èyí tó kù ní ó tún dànù. òwe ọ̀rọ̀ ni ẹni tó bá ti gbọ́ yé kó gbọ́ yé èyí tó bá ti bọ́ nínú nǹkan nínú ọwọ́ yín ẹ̀fílẹ̀ yóò máa lọ. kí ló wá wí ó ní. أكمل طريقك وستقبل أفضل. akimili tọ̀rí kọ́kọ́ wá sí àtàtàkọ́ balùwẹ̀ àfùdọ́là ó ní máa rìn lọ complete ìrìn rẹ ìgbà tó o ti dúró ó padà tó pàdé èyí tó ju èyí tó bọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n. èyí tó rọ́ǹda àwọn ayé ẹlòmíì ni pé nínú nǹkan ọgọ́rùn-ún tó ní ẹyọ kan ló bọ́lẹ̀ ó tún fẹ́ tún mú ẹnìkankan gba ní gbólóhùn ọ̀rọ̀ ládùúgbò rẹ tó ní wọ́n á fẹ́ fèsì padà wọ́n á fẹ́ ní wọn chance àti gòkè. ẹ wá dúró sọ́jú pọ́n wálé káwá rẹ nìkan bóyá nínú ọ̀rẹ́ ni nínú ojúlùmọ̀ ni nínú kinní kan ni ó wá ń yẹ̀yẹ́ wa ń wá ń pè àjẹ́ kankan lọ́dọ̀ tòun àwa ń gbéra àti la fẹ́ bá ro eléyìí ń jà a fẹ́ fún chance àti hàn ni. káwá rẹ nìkan nú ẹbí yín tí ò láìkí ẹ tí ń sọ pé ẹ ó sì lè jó òun nìkan ó wá lọ fẹ́ máa dì pẹ̀lú ẹ pé o fẹ́ tìtì fọkọ̀pọ̀ ẹ alọ́wọ́n òkè ó ya wèrè ni ládùúgbò tí mo fún ọ yìí ládùúgbò àwọn tí ń pọn ní káàkiri ayé ẹnìkan yìí wá ń takù rẹ wá ní òfẹ́ jà ó ronú ni ẹnìkan yìí kékeré yìí tí wọn ò mọ nínú agboolé yín tán gan gbèǹdéke wọn mọ nínú àdúgbò yín local government yín wọn ò mọ nbẹ wọn ò mọ nínú ìlú tẹjọ ń gbé débi tí wọn mọ lórí net káàkiri ayé ó ń háwọ́lá àti báwọ̀ jà nítorí kó lè ga nǹkan yọ kan nínú ẹgbẹ̀rún èèyàn tí ń pọ́n lé ẹnìkan wá ń yẹ̀yẹ́ rẹ̀ wá ń dá lóhùn ó sì máa fi sin lọ́hùn ó ní látẹ̀lẹ̀ kìtì má lò tún fẹ́ he eléyìí lẹ̀ mọ́ ẹyọ kan ń jẹ́ kó waste máa rìnrìn àjò rẹ lọ wọ́n padà pàdé yìí tó dáa ju èyí tó bọ́ lọ́wọ́ rẹ lọ. ما دام لي خالق باللطف يغمرني. àbáwá mádìbò mo bọ́ lọ́hùn fún yín àánú ọlọ́hùn ẹ wo mo wá ṣe tọdún méjèèjì pọ̀ ní last year ní ọdún yìí náà ó jọ mọ́ disappointed ṣé ebo yẹn lọ ṣé madi ni disappointed madi ni ó wà disappointed madi nu past tense ni ẹ disappointer disappointing disappointed. دام لي خالق باللطف يغمرني. بلا بفعل يفعل فعلا أو فعل أو فعلا. Disappointing, disappointed, disappointment. مصدرين disappointment هو المصدري. Disappointing هو الفعل. Disappointed هو الماضي. Disappoint amori. فمن أكرمكم الله. Disappoint la disappoint. حياكم الله. Disappoint la disappoint. Don't disappoint. Wọ́n ní kí n sọ sọ́rí fún ìbò ni. حياكم الله. Ọlọ́run ò ní já yín kulẹ̀. آمين. Ọlọ́run ò ní já yín kulẹ̀. آمين. Tọdún yìí a ti ṣe. Ẹgbà mọ́tò ẹgbà mọ́kà. alhamdulillah. Ó ga wá fàtà fi ti gbọ́. Ọjọ́ tiẹ̀ náà ń bọ̀. Àmín. Ìyá wo lẹni ìdè yẹn? Ìdè yẹn rẹ̀ ó lè má ti tọdún mẹ́wàá. Ìtọ́dún méjì. Ẹni tí ó gbé wọ̀ náà ga. Ó ń jọ́ọ̀gì lọ lórí fídì ni kò tí bẹ̀rẹ̀ sí ń play. Ó yìí ń jọ́ọ̀gì lọ báyìí. Ìwọ mọ̀. Tó bá wọ bùtù tó bọ́ sórí fídì báyìí, ìwọ ní ọkọ̀ pàdé. Tó o bá ti jẹ́ kí tèmi yóò bá ọ̀nù jẹ́. Èmi yàn ń daláyé mi gbogbo ẹni tí ó bá dé yàkọ́ mọ̀ daláyé. Wàláhì mo ní kíní kàbẹ́rẹ́ wọn ṣe dá mi.
mo máa ń fi orí olórí ẹ̀jọ́ yàrá mi láti bí ìjọ mẹ́rin sẹ́yìn báyìí nísìnyí mo kẹ́rì kí ara mi yá àná ni mo wá fara kí ni ṣe táwa mi fi yá yìí náà wọ́n á rí i pé àṣẹ ilé tí mo rí ni lórí nẹ́ẹ̀tì ilé bàbá ọ̀tẹ́ sàlátì ilé yẹn ń jẹ́ kí ara mi máa yá ẹ̀rọ kébì mo ní ni ọlọ́run ṣe kan fọ́tẹ̀ ẹ wá dákun só ti tán ni kò tí ì tán sáàrò pé lẹ́yìn ń bẹ́nu pamọ́ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fọ́tẹ̀ sàmì tó lọ́wọ́ àmín ẹ̀yìn yẹn sàmì àmín ìwọ tí bá ń dùn ọ̀tẹ̀ ṣe rí báwọn tiẹ̀ bọ̀ ó bọ́ fún ọ ẹ̀jẹ̀ rẹ̀ ó gbẹ náà ni ó kú ló kú ọ̀tẹ̀ ó gbélé òun pẹ̀lú ẹ̀mí kọ́tà láfi ara àwọn agbọ́n máa nọ bẹ̀ á ní ẹgbẹ́ oúnjẹ wa èmi ló kàn ẹgbẹ́ kìíní yìí wá kò ní ìdíkòrò mọ́tò kẹ́nìkan láti rà nílé yín kẹjọ máa gùn òun nìkan ò lè dáwọ́ àánú mọ́tò èèyàn mẹ́rin lẹ́yìn èèyàn kan wájú ibi dẹ́bà so ó dé mẹ́fà sáà mi má bì kan kí n ìjókòó bí sẹ́ńtà bí tí èsì wà yẹn láàrin ẹ fún máàrin ẹ̀yin rò kẹ́ fún mi ní ẹ̀kọ́ ẹ̀ fún mi èsì ń dà sí mi yẹ̀yẹ̀ àjọ ògùn lọ gùn darí ni àjọ lóore rẹ ni tó fi gbó tó tún fi ní mi ìwọ tó bá lè ṣe yẹn o ti lanu ayé torí o lè má ní nǹkan lẹ́yìn tó kúlò àfọ̀hánì yẹn tà á dà kéésì bó fìdí ni mo tà á dà wọ́n ní jẹ́ àtọ̀ sí láyà tà á dà kò lè fara wé yanni dọ́rọ̀bà sẹ́yìdú àmàrà sáà tìrẹ ni gbé ẹ débẹ̀ ó tà á dá wọ́n lọ́ máa ń tiẹ̀ kó máa gbé ẹ lọ wọ́n tún sọ ẹ sínú ẹ ó ti tán síbẹ̀ ni tóra mọ́tò náà ń gùn náà ni ìwọ náà tóra ẹni tóra ó bá gùn náà ni ẹ̀mí ọ̀rẹ́ nìkan tó rọ̀kọ̀ tó wá gbé lórí rí yóò gùn náà ni ọlọ́run má jẹ́ kí ìjàmbá ọ̀tẹ̀ ó bàjẹ́. àmín. ìwọ tó bá dùn mọ́ sàmí. àmín. tó bá wá rí bẹ́ẹ̀ àfa wa má dìbò bàbá ọlọ́dún èní abẹ́ jẹ́kẹ́ ìjójú ọdún ẹ̀jójú ọdún ẹ máa pé má jẹ́ òkú fẹ́ni tó fẹ́ lógo. má jẹ́ òkú fẹ́ni tó fẹ́ lógo. má jẹ́ òkú fẹ́ni tó fẹ́ lógo. àmì má jẹ́ òkú fẹ́ni tó fẹ́ lógo. kò dìgbà tó bá rà jù lé ọ̀run. àdìbò kò dìgbà tó bá rà jù lé ọ̀run. kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. kò tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. má jẹ́ òkú fẹ́ni tó fẹ́ lógo. kò
ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Onígbà tí ń bára jùlé ọ̀run. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Onígbà tí ń bára jùlé ọ̀run. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Onígbà tí ń bára jùlé ọ̀run. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Lọ́ìdùn onígbà tí ń bára jùlé ọ̀run. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Àjíṣọ́gọ̀rọ̀ àfáàgbà. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Àjíṣọ́gọ̀rọ̀ onírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Wàsíìrì ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Wàsíìrì ò mà ní. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Mọ̀dìbò ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Mọ̀dìbò ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Jẹ́jẹ́ ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọmọ ọba ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Abẹ́rẹ́mánú ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọmọ ọba ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Abẹ́rẹ́mánú ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Wàláì ọmọ ọba kò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Kò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọmọ ọba ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Kámẹ́rà rẹ̀ ò mà ní kaná Kó òkú. tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Irinṣẹ́ rẹ̀ ò mà ní nà ẹ́ o. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Irinṣẹ́ rẹ̀ ò mà ní nà Kó ẹ́. tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Abẹ́rẹ́mánú ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọmọ ọba ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Òun ló ń gbé mi jáde kárí ayé. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Òun ló ń gbé mi jáde kárí ayé. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Òun ló ń gbé mi jáde kárí ayé. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọmọ ọba ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ṣéwúlà bíbù ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọlá fàgà bàbá làgbájọ. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọlá fàgà bàbá làgbájọ. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọlá fàgà tájú ní àdá. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọlá fàgà tájú ní mòmìnì. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọlá fàgà kàdé sálámì. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Ọlá bàbá mi tájú ní àdàbí. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Aláṣẹ fún gbogbo àdàbíyà ni. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Àlàbíbù tájú ní àdàbí. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Àlìmọ́láwí tájú ní àdàbí. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Àlìmọ́láwí tájú ní àdàbí. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Àlàbíbù tájú ní àdàbí. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Àṣẹ ìmọ̀ oníṣọ̀lá o. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Òun làṣẹ ìmọ̀ ṣéwúlà bíbù. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Mọ̀dìbò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Máíkẹ́lì ò mà nírọ̀rùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. Máíkẹ́lì Kó má ní rọrùn. Kó tó ṣògo fẹ́ni tó fẹ́ lógo. ó fún wa ní mọ́tò ó fún wa ní màkà.
àlùbáríkà owó.